yéé mọ̀dẹ̀ tó lágbára o. Ọlọ́run Elédùmarè mọ̀jà ṣinṣin ọmọ ọdún mẹ́sàn-án mọ̀ ti jólé yèyé àbárẹ̀ o. Ọmọ ọdún mẹ́sàn-án ti jólé yèyé àbárẹ̀ nílùú Ìlọrin ní Kwara State látàrí pé ṣe lè mú sáná ṣeré ó ti jólé yèyé àbárẹ̀ ládùúgbò Mandate House Estate nílùú Ìlọrin ni ìṣẹ̀lẹ̀ mẹ́sàn-án ti ṣẹlẹ̀. Yéé lágbára ohun kàyéfì ńlá mọ̀ nìyí o. Níbi ètò ìdìbò ṣẹlẹ̀ nílùú Ghana ọwọ́ mọ̀ ti tẹ èèyàn afurasí 4 o tí wọ́n dábàá bolẹ̀ níbi ètò ìdìbò ṣẹlẹ̀ nílùú Ghana. Ìwọ ara mi níbi rògbòdìyàn wá ṣẹlẹ̀ mẹ́sàn ẹ̀mí ẹnìkan ti lọ sí o ọ̀pọ̀ èèyàn dẹ̀ ló dé farapa. Mo gbé sáárá fún àwọn ọlọ́pàá ìlú Ghana wọ́n mọ̀ ti mú àwọn afurasí 4 o àwọn 4 wà ní àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀. Mo ní kí mi mú wá sétí gbọ́ yín láàárọ̀ nìyí o. Okú bẹ́ẹ̀ náà sì nìbọn ró. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí èyí tí ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí èyí fi ń wò mí ojú náà mi á fọ́ etí tí èyí fi gbọ́ mi etí náà mi á di o. Orin rere bí ìyé létí yín á gbọ́.